láti iléeṣẹ́ BBC Yorùbá òun náà ni a wà nídé àsìkò yìí tẹ́ bá ní àǹfààní láti máa wò wá. A wà nílùú Kútọ̀nù nílẹ̀ Bẹ̀nẹ̀ olómìnira níbi tí a ti ní àǹfààní láti rí agbẹjọ́rò olóyè Sunday Adéníyì Adéyẹmọ tí gbogbo ayé mọ̀ sí Ìgbòho Òòṣà. Iwájú wọn náà ni a wà báyìí. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí àwọn èèyàn mọ̀ yìí. Ẹ ṣeun gan. Orúkọ mi ni lọ́ọ̀yà Ibrahim David Salami. Mo jẹ́ agbẹjọ́rò nílùú Benin. Èmi náà gan lára ọmọ Yorùbá ni mí, ọmọ Odùduwà ni mí. Ẹ ṣeun gan. Ẹ̀yin ni agbẹjọ́rò olóyè Sunday Adéníyì Adéyẹmọ. Ẹ̀yin lẹ ń gbẹnusọ fún wọn nílé ẹjọ́. A fẹ́ mọ̀, ǹjẹ́ lóòótọ́ ni àhesọ ọ̀rọ̀ tá à ń gbọ́ wípé ní àgọ́ ọlọ́pàá wọ́n dè olóyè Sunday Adéníyì Adéyẹmọ lọ́wọ́, wọ́n dè wọ́n lẹ́sẹ̀? Ẹ ṣeun gan. Mo kí gbogbo Yorùbá láti Nàìjíríà títí dé Benin àti gbogbo Yorùbá, gbogbo àgbáyé tá ń wo ibiṣẹ́, tá ń wo tẹlifíṣàn mi. Ẹ ṣeun gan. Ṣẹ́mà, àwa tá jẹ́ agbẹjọ́rò àìsábà sọ̀rọ̀ ní tẹlifíṣàn àbí ní rédíò torí iṣẹ́ wa kóòtù la máa lọ ṣiṣẹ́ wa. Àmọ́ irọ́ pọ̀ nú ọ̀rọ̀ àwa Yorùbá ara wa fún orí ọ̀rọ̀ Sunday Adéyẹmọ alias Ìgbòho. Nítorí ẹ̀ ni mo ní pé kí ẹ wá ká sọ̀rọ̀ lónìí kí fi ṣe àlàyé fún yín ká fi máa kókó ọ̀rọ̀ àti èyí tó jẹ́ irọ́ àti èyí tó jẹ́ òótọ́. Fún àkọ́kọ́ ń tẹ béèrè, àwa agbẹjọ́rò tá à ń gbìyànjú láti gbìjà Ìgbòho àwa márùn-ún ni. Sunday Adéyẹmọ gbà tí a lọ rí ní police station wọn lù wọn sì jẹ níyà wọn sì so ní pańpẹ́ lẹ́sẹ̀. Ohun tí wọ́n ṣe tí ò dáa tó jẹ́ nǹkan tí wọ́n yìí sábà ṣe nílùú wa òun ni pé kán di pańpẹ́ máa lọ́wọ́ nínú ilé ọlọ́pàá tó di pé wọ́n ti tilẹ̀kùn mọ́ níbẹ̀ tó wá jẹ́ pé àti jẹun ó di pa àti lọ ká ó di pa tó yẹ pé ẹlòmíì ni ó máa help ẹ̀ láti ń pé ó bá fẹ́ lọ ká ó bá fẹ́ tún rẹ̀ ṣe àbí tó bá fẹ́ jẹun. A sì gbìyànjú nítorí èmi tẹ́ ń wò yìí mi ṣe lọ́ọ̀yà nìkan, mo tún jẹ́ lecturer professor ni mí ní University Benin, mo ń kọ́ wọn ní law. A sì máa ń pé human rights ó kọ̀ ń pé inú àwọn nǹkan tá a máa ń kọ́ àwọn student wa àwọn ọmọléèwé wa ń pé human rights ò gbà wá láyè ń pé ká ṣe bẹ́ẹ̀. A sì gbìyànjú a pè àwọn ọlọ́pàá sí àkíyèsí, ọ̀gá àwọn ọlọ́pàá sí àkíyèsí, a sì tún pè prosecutor sí àkíyèsí. Àmọ́ pẹ̀lú bẹ́ẹ̀ náà ó dúkù bẹ́ẹ̀ tó ń pé ọ̀gbẹ́ni Sunday Ìgbòho ní police station lọ́wọ́ tá a ti ń sọ̀rọ̀ pańpẹ́ tó kù ní ọwọ́ ẹ̀ ló jẹ́ nǹkan tí kò dáa. Lẹ́yìn èyí ni wọn ò lù wọn ò jẹ níyà wọn sì fún ní pańpẹ́ sí ẹsẹ̀. Ẹ ṣe gan. A fẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé kí ni ẹ̀sùn tó wà nílé ẹjọ́ tí wọ́n fi kàn wọ́n gan-an, kí ni nǹkan tí wọ́n ṣe? Àkọ́kọ́ ká sọ bí tí gbogbo ẹ̀ ṣe lọ ná. Nígbà tí Sunday Ìgbòho kò ní Nàìjíríà, ọ̀nà ẹ̀yìn ló gbà, ọ̀nà kẹ̀kẹ́ ló gbà fi wá sí ilẹ̀ Benin. Òun pẹ̀lú ìyàwó ẹ̀ wọ́n á gbéra láti Benin láti wá lọ sí Germany. Nítorí pé ìyàwó ẹ̀ Germany ni máa ń gbé pẹ̀lú àwọn ọmọ méje tó ní Germany ni wọ́n wà. Òun pẹ̀lú ìyàwó ẹ̀ wọ́n ń gbìyànjú láti lọ Germany ní wọ́n á dé airport. Gbàtán dé airport ni àwọn ọlọ́pàá tó wà ní airport wọ́n dá dúró ń pé ìjọba Nàìjíríà ó kọ̀ ránṣẹ́ sí ìjọba Benin ń pé tó bá wà ní Benin ń pé ká mú eré ẹ̀ ni wọ́n fi mú. Ìyẹn ní pé kì í ṣe ń gbé ó lòfin ní Benin, kò lòfin kan ní Benin, wọ́n sì rí passport Benin lọ́wọ́ ẹ̀. Irọ́ ni, wọ́n á rí passport Benin lọ́wọ́ ẹ̀. Passport tán rí lọ́wọ́ ẹ̀ passport Nàìjíríà ni. Inú passport Nàìjíríà yẹn ó wá ní card residence card ti Germany òun ló ń bẹ lọ́wọ́ ẹ̀. Kò sí visa, kò ní besoin ẹ̀, kò tún ní di visa àti lọ Germany òun pẹ̀lú ìyàwó ẹ̀. Eré ọwọ́ bẹ́ẹ̀ náà fi mú àwọn méjì. Ẹ ṣe
Ó dá mi lójú pé gbogbo àwọn èèyàn tí wọ́n ń wo BBC Yorùbá wọ́n ti máa wo bí a ṣe ń bá agbẹjọ́rò olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho sọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀. Ǹjẹ́ gẹ́gẹ́ bí ẹ̀ tí ẹ jẹ́ agbẹjọ́rò fún wọn, ǹjẹ́ ìjọba Nàìjíríà ti kọ̀wé pé ìjọba Bẹ̀nẹ̀ pé kí wọ́n fi olóyè Sunday Adéyẹmọ ránṣẹ́ sáwọn? Kókó ọ̀rọ̀ náà nìyẹn, ibi tí ọ̀rọ̀ náà gbé ta kókó sí nìyẹn. Nígbà tí wọ́n dá dúró tó fi jẹ́ pé wọ́n fẹ́ fi dájọ́ ẹ̀, àwa rò ń pé ìjọba Nàìjíríà ó kọ̀wé ránṣẹ́ sí ìjọba Benin pé kán da ránṣẹ́ sí ká extradite ránṣẹ́ sí ìjọba ránṣẹ́ sí Nàìjíríà. Nígbà tá a wá ń wádìí ẹ̀, tá a wá ń wọnú kéèsì yẹn tó wà ní court, a wá rí pé ìjọba Nàìjíríà ò ní kán gbé ránṣẹ́ sí Nàìjíríà lọ́wọ́lọ́wọ́. Ìbéèrè yẹn ò sínú kéèsì yẹn. Ìbéèrè tó wà nínú kéèsì yẹn ni pé ìjọba Nàìjíríà ń ṣàlàyé pé àwọn nídìí káwọn mú Sunday Ìgbòho ń pé ó lòfin ní àwọn ń sọ pé ó lòfin ní Nàìjíríà ń pé tí ìjọba Benin bá rí kí ìjọba Benin kó dáwọ́ lé lórí. Ohun táwa ń bẹ̀rù fún tínú ọdún fún ni pé kò ṣe nǹkan fún ìjọba Benin. Tí ìjọba Benin bá mú ìtorí ìjọba Nàìjíríà ni, tí ìjọba Benin bá mú ìtorí ìjọba Nàìjíríà ni, kó sì tó di pé wọ́n sọ pé wọ́n fẹ́ múlẹ̀ yìí, wọ́n gbọ́dọ̀ fi proof àgbéyanjú pé ó lòfin Nàìjíríà. Lọ́wọ́lọ́wọ́ nísìn àti rí àrídájú ẹ̀. Ìyẹn ni pé ohun tí àwa ò fẹ́ ń pé kó ṣẹlẹ̀ ní pé nígbà tí wọ́n bá dá dúró sílẹ̀ yìí, kí ìjọba Nàìjíríà kó wá ṣe regularization ń gbé nísìn pé nígbà tẹ́tí mú yẹn kẹ̀dá ránṣẹ́ sí Nàìjíríà. Ohun táwọn ò fẹ́ rárá nìyẹn. Ẹ fi yé wa pé lọ́wọ́lọ́wọ́ báyìí ìjọba Nàìjíríà ò ti sọ pé kí wọ́n mú wá fáwọn, àmọ́ ìjọba Benin mú látàrí wípé àwọn ti gbọ́ pé wọ́n ń wà ní Nàìjíríà. Ǹjẹ́ lè ṣàlàyé fún wa bó ni wọ́n ti mú wọn gan? Àwọn kan ní wọ́n ti wà nínú bàálù nínú àfihàn fún wọn tó mú wọn, àwọn kan ní wọ́n lọ tọ̀, àwọn kan ní wọ́n lọ jẹun. Bó ni wọ́n ṣe mú wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀? Nígbà tí wọ́n wá airport, wọ́n ṣe formalities àwọn ẹrù wọn, wọ́n ti kó ẹrù wọn lọ. Nígbà tí wọ́n fẹ́ presenter passport fún police station tó wà ní airport, òun náà fi mú wọn. Tó dà ń pé orúkọ wọn ti wà nù engine níbẹ̀, ní wọ́n pe àwọn ọlọ́pàá brigade criminal wá mú wọn, wọ́n fi wá gbé wọn sí brigade criminal nílùú Kútọ̀nù. A gbọ́ pé àṣírí pé wọ́n ti fi ìyàwó wọn sílẹ̀. Lọ́wọ́lọ́wọ́ báyìí ìyàwó wọn tó ní ẹjọ́ kankan níwájú ẹjọ́ wọn, àbí ìyàwó wọn náà tó lẹ́jọ́? Ní àwọn méjì ni wọ́n pè lẹ́jọ́. Ṣẹ́sìmọ̀ nínú judicial practical wa nílẹ̀ yìí, tí wọ́n bá múyàn bẹ́ẹ̀, tí wọ́n bá ṣe ìjọ tán fẹ́ ṣe ní ilé police station, a máa ń lọ́dọ̀ prosecutor. Station mẹ́ta ni. Àkọ́kọ́ a lọ́dọ̀ prosecutor, èkejì a lọ́dọ̀ ohun tá a máa ń pè ní judicial inspection, adájọ́ tí máa ń wádìí case. Tabako ní adájọ́ tó ń wádìí case, a wà lọ àdọ̀ adájọ́ ẹ̀kẹta. Adájọ́ ẹ̀kẹta ni òun ní máa ń gbìyànjú pé ṣé wọ́n gbé sí ẹ̀wọ̀n ni tàbí wọ́n ní fi sẹ́wọ̀n kó tó di pé wọ́n tó dájọ́ ẹ̀. Nígbà tí a dé first station lọ́dọ̀ prosecutor, ẹ̀yẹn la fi máa ń gbé àwọn méjì náà ń pè lẹ́jọ́. La wá sọ ń gbé ní ti ìyàwó èèyàn kan yọ tiẹ̀ kó, nítorí pé ìyàwó ò bá nínú activity ẹ̀ tó fi jẹ́ activist. Ìyàwó ò bá nínú ẹ̀. Tó bá jẹ́ pé ìyàwó náà lò òfin kò ju òfin pé ó jẹ́ ìyàwó Ìgbòho, wọn sì lè mú yàn torí pé èèyàn jẹ́ ìyàwó èèyàn kan tàbí èèyàn jẹ́ ọmọ èèyàn kan. Ẹni tó bá lò òfin òun fúnra rẹ̀ ni ó dáhùn fún òfin tí wọ́n bá mú fún. Ìtorí ẹ̀ la fi gbìyànjú pé àwa lọ́ọ̀yà yẹn a gbìyànjú pé kí wọ́n fi ìyàwó yẹn lẹ̀ náà kó tó di pé a lọ àwọn station gbogbo tó kù. Gbàtà sì gbọ́ yẹn sí wa lẹ́nu ní eré station àkọ́kọ́ yẹn, wọ́n fi ìyàwó náà lẹ̀, wọ́n sì gbé passport ẹ̀ fún, ló wá ṣe discharge. Èmi mo ṣe discharge fún, ló wá sign sí pé òun gba passport. Donc òun tiẹ̀ ọwọ́ tiẹ̀ ti tán síbẹ̀. Ìjọba Benin ò tún ní case kan pẹ̀lú ìyàwó ẹ̀. Ẹ ṣeun gan. Gẹ́gẹ́ bí àgbékalẹ̀ òfin kámúyàn láti ìlú kan síbì kan ti ọdún 1994, nígbà tí
ìjọ ó ṣeé ṣe pẹ̀lú ẹjọ́ tó wà lẹ̀ ìjọba Nàìjíríà láṣẹ láti sọ pé kí wọ́n fi olóyè Sunday Igboho ránṣẹ́ sáwọn òfin yẹn lè ṣiṣẹ́ lórí wọn. ok ohun àlàyé tàṣe ni pé a wà nù cooperation láàrin ìlú méjì tó bá jẹ́ pé èèyàn kan máa lòfin lọ́dọ̀ nílùú kan wọ́n lè dá sí ìlú kejì fún ti bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ wà láàrin ìlú méjì òfin ó gbọ́dọ̀ wà láàrin ìlú méjì pé tó bá di tí onítèmi bá ṣẹ̀ tó bá wọ́dọ̀ ẹ̀ ó gbé ránṣẹ́ sí mi òun la máa ń pè ní lédè French accord d'extradition convention yẹn gan tó jẹ́ pé wọ́n fi lè gbéyàn kó ní Benin lọ Nàìjíríà kò sínú òfin èyàn wà kò sínú òfin láàrin ìlú méjì donc ó wá dé pé tí àkọ́ yẹn ò bá sí lérí òfin o àti gbé ránṣẹ́ yóò nípa tó bá dé pé àfi tó bá wọnú politics náà a lè wá dáhùn sí torí inú politics yẹn lọ́ọ̀ kò tó ṣe kankan náà mà àmọ́ ńlá bá fẹ́ sọ ti òfin tó bá fẹ́ sọ ti lọ́ọ̀ kò sí accord de coopération convention yẹn láàrin Nàìjíríà àti Benin. tó inú wa dùn lẹ́ẹ̀kan sí BBC Yorùbá ó ní láǹfààní láti máa wò wáyé níbi tí a ti wà ní ìlú Kútọ̀nù nílẹ̀ Benin olómìnira pẹ̀lú agbẹjọ́rò Ibrahim Bámidélé Salami tí wọ́n jẹ́ ìkan nínú àwọn agbẹjọ́rò márùn tó ń gbẹnusọ fún olóyè Sunday Adéníyì Adéyẹmọ tí gbogbo wa mọ̀ sí Ìgbòho Òòṣà. Bákan náà ni agbẹjọ́rò tún jẹ́ ọ̀jọ̀gbọ́n olùkọ́ni nílé ẹ̀kọ́ gíga ti yunifásitì tí wọ́n ń kọ́ wọn ẹ̀kọ́ nípa ìmọ̀ òfin nílé ẹ̀kọ́ yunifásitì ti ilẹ̀ Benin níbí. Ǹjẹ́ àwọn èèyàn tí wọ́n jẹ́ àwọn àgbààgbà Yorùbá bóyá nílẹ̀ àti ní Nàìjíríà ǹjẹ́ wọ́n dìde sí ọ̀rọ̀ yìí láti ṣe àtìlẹ́yìn fún olóyè Sunday Adéníyì Adéyẹmọ? Àwọn tí nílẹ̀ Yorùbá ní gbogbo àgbáyé tí wọ́n ń gbìyànjú láti help Sunday Igboho wọ́n pọ̀ gidi. Mobilization yẹn ó wà ní gbogbo àgbáyé ni, ní Áfíríkà ni, ní Europe ni, ní UK ni, ní USA ni, kódà àwọn tí ń pè wá tán fún wa ní àtìlẹ́yìn wọ́n pọ̀ gidi gan tán fi àdúà àti àdúà fi tì wá lẹ́yìn wọ́n pọ̀ gan. Àlàyé tí mo fẹ́ ṣe ni pé ohun tí wọ́n sọ pé ohun tí ìjọba Nàìjíríà ó sọ pé Ìgbòho ṣe ohun tí wọ́n táwọn pè ní infraction òfin mẹ́ta ni wọ́n ní pé ó jẹ̀bi fún. Kí ṣàlàyé òfin mẹ́ta náà fún. Òfin àkọ́kọ́ tí wọ́n sọ òun ní pé wọ́n sọ pé Sunday Igboho wọ́n máa ń ṣe traffic ìbọn ogun. Ìyẹn jẹ́ pé máa ń rọra ìbọn ogun láti lọ kó lọ Nàìjíríà àbí láti ṣe ogun ṣáò. Ìyẹn ni àkọ́kọ́ ó yà wá lẹ́nu accusation ó yà wá lẹ́nu gan. Èkejì wọ́n ní pé ó ń gbìyànjú láti máa jẹ́ kí ìgbòdìyàn kó wà ní ìlú láti dàlúrú ó máa excite àwọn èèyàn láti da Nàìjíríà rú. Ẹ̀kẹta ni pé ó ń try láti pín Nàìjíríà sí méjì àbí mẹ́ta. Ó jẹ́ àwọn mẹ́ta tí wọ́n sọ pé ó ṣe nígbàtí prosecutors ó yọ àwọn òfin àkíní mẹ́ta yẹn jáde. Àwa lọ́yà ajagun gidi a fi ń gbìyànjú láti sọ fún wa pé gbogbo yẹn fake ni gbogbo nǹkan tán sọ torí àwa rí di bí tí alàgbà Sunday Igboho ó ṣe ń ṣe pacifically tí ò gbọ́bẹ tí ò ní àdá tí ò tẹ̀ níbọn níwájú àwọn tí ń gbìyànjú láti ṣe kíni láti sọ Yorùbá di ẹrú kò bọ́ síbẹ̀. Nítorí ẹ̀ ni gbogbo mobilization tó wà ní gbogbo àgbáyé ó yẹ ń pé káwọn àwa Yorùbá àwọn ọmọ Odùduwà kátìlẹ́yìn ká fi gbé bàn kọ́ o, kátìlẹ́yìn ká fi jagun kọ́ o, àmọ́ kátìlẹ́yìn ká máa ń pé èdè Yorùbá pẹ̀lú civilization Yorùbá ó nídìí pé kẹnu wa kókò kí ká fi sọwọ́pọ̀ ká fi jagun. Ohun tó wà important gidi fáwa tó jẹ́ kókó òun ní pé never a gbọ́dọ̀ jẹ́ kí wọ́n extradite
Sunday Igboho sí Nàìjíríà torí tá bá extradite sí Nàìjíríà fún gbogbo nǹkan tó ṣẹ̀ nílé ẹ̀ pẹ̀lú gbogbo bí tí àwọn army ṣe ń dàlámù àfi ń gbé ká gbé ránṣẹ́ fún kú ní gbé ká gbé ránṣẹ́ sí Nàìjíríà tó bá jẹ́ bẹ́ẹ̀ ká kú gbé síbẹ̀ ní ká kú pa ó tún sàn ju ń gbé ká gbé lọ Nàìjíríà kí ká lọ pa bí ẹran donc ìgbìyànjú táwa nìyẹn ìjà táwa ń jà ní ilẹ̀ Benin òun nìyẹn. Ọlọ́run sì fún yín ṣe. Ìbéèrè kan tó wá sí ọ̀pọ̀lọ̀ mi wọ́n ní àwọn èèyàn kan sọ pé inú àwọn ọ̀tá olóyè Sunday Adéyẹmọ àbáwọn kan tí wọ́n súnmọ́ wọn náà ti ń dọ̀nà ẹ̀yìn wá fún ìjọba Benin láti ṣe alátakò pẹ̀lú ẹ̀ ṣé lóòótọ́ ni. Mi rí díẹ̀ mi ní mọ̀ ń pa ẹ̀ àmọ́ ó lè jẹ́ bẹ́ẹ̀ nítorí pé ohun tí Sunday Igboho tó dà ní ìgbà ìgbà ayé nìsí kò tó kéré mọ́ èyàn ní pé àwọn politics wọn ò fẹ́ ẹni tí ó dà wọ́n láàmú tàbí ẹni tí ó wà gboyè lọ́wọ́ wọn torí bẹ́ẹ̀ ó lè jẹ́ bẹ́ẹ̀ ó lè má jẹ́ bẹ́ẹ̀ mi ní mà nípa ìyẹn. lẹ́ẹ̀kan sí yóò wá kẹ́ ẹ jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé ṣé ìlú Benin ni olóyè Sunday Adéníyì fẹ́ jókòó sí lásìkò tí wọ́n fi mú wọn ni àbí wọ́n ń lọ àmọ́ ẹ̀. kò fẹ́ jókòó sí Benin ó ń gbìyànjú láti travel lọ Germany ó ti wà ní airport ó ti gba ticket ó ti wà ní airport òun pẹ̀lú ìyàwó ẹ̀ láti lọ sí Germany òun náà ọlọ́pàá fi dá wọn dúró àmọ́ ńgbà tí ọlọ́pàá ti dá wọn dúró ẹ̀ àwa ti ń gbìyànjú lẹ́yìn pé a mọ̀ pé Nàìjíríà ò tí béèrè pé kí wọ́n dá padà sí Nàìjíríà àwa ti ń gbìyànjú ká fi béèrè ìwé ilẹ̀ yìí tí ó fi jẹ́ refugee ní ìmọ̀ bí ẹ máa sọ ní refugee ní Benin kán fi jẹ́ pé kò ní wàhálà láti gbélẹ̀ yìí nítorí ẹ̀ ní ìgbìyànjú yẹn làwa tún gbà lẹ́yìn pé wọn àti ìjẹ́ kó lọ Germany. tó a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ BBC Yorùbá tí ẹ ti darapọ̀ mọ́ wa gẹ́gẹ́ bí mo ṣe wí ní ìbẹ̀rẹ̀ mo ní BBC Yorùbá ti balẹ̀ bìbà báyìí sí ìlú Kútọ̀nù nílẹ̀ Benin olómìnira níbi tí a ti ní láǹfààní láti bá ọ̀jọ̀gbọ́n Ibrahim David Salami tí wọ́n jẹ́ ìkan nínú àwọn agbẹjọ́rò márùn-ún tó ń gbẹnusọ fún olóyè Sunday Adéníyì Adéyẹmọ ní ilé ẹjọ́ látàrí mímú tí wọ́n mú wọn bẹ́ẹ̀ sì ni gbogbo náà láti wọ́n rí òdodo ọ̀rọ̀ nínú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ eléyìí tí ó ti ń yé wa nípa ọ̀pọ̀lọpọ̀ awuyewuye àti ìròyìn ẹlẹ́jẹ̀ tó ń lọ nípa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà wọ́n jẹ́ kó yé wa wípé lọ́wọ́lọ́wọ́ báyìí ìyàwó wọn ó ti di ẹni òmìnira tí ó sì ní ẹjọ́ kankan níwájú ìjọba wọ́n sì jẹ́ kó yé wa pé ayé sọ̀rọ̀ ní etí àwọn èèyàn gbé káàkiri pé ayédèrú ìwé ìrìnnà eléyìí tí a mọ̀ sí passport tó jẹ́ ti Benin òun ni wọ́n bá lọ́wọ́ olóyè Adéyẹmọ wọ́n jẹ́ kó yé wa pé irọ́ ni ẹ̀sùn tí ìjọba Nàìjíríà fi kàn wọ́n ó ló ṣokùnfà mímú tí wọ́n mú wọn wọ́n sọ nípa gbogbo àwọn ìgbìyànjú àti gbogbo àwọn akitiyan tó yẹ mọ́ àwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé láti jẹ́ kí ọ̀rọ̀ èkó bọ́ sí ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń fẹ́ BBC Yorùbá òun náà ni a wà nílùú Kútọ̀nù ìjọ wo ni ilé ẹjọ́ tún yá báyìí. Nísìnyí Monday látò padà sí court tàbá padà sí ní court ní Monday yẹn níkẹyìn pé a ti ṣe first station tí mo sọ fún níwájú prosecutor àtọ̀ àpadà síwájú jury d'instruction ló jẹ́ judge tí máa ń ṣe ìwádìí níkẹyìn tàbá kò níwájú judge tí máa ń ṣe ìwádìí á lọ wájú judge tí máa ń ṣe ìgbìyànjú pé wọ́n gbé sí ẹ̀wọ̀n tàbí wọ́n ní gbé sí ẹ̀wọ̀n èyí bí a ṣe wà ní bá ṣe fẹ́ èyí ọwọ́ tó dúró sí nìyẹn èyí ọwọ́ tí a tún fẹ́ fi mú ní Monday ni mo ṣàlàyé fún yín yẹn. Ìjẹ́ sọ ṣeéṣe kí ìgbésẹ̀ ìpele méjì tó kù kó parí níjọ́ Monday. Dandan yóò parí níjọ́ Monday lágbára Ọlọ́run tí ilẹ̀ Monday tó ṣú àmà tó bá dé pé ìjọba Benin ó gbìyànjú láti mú dúró sí Benin ni ó gbìyànjú láti dájú ẹ̀ ni tàbí ó gbìyànjú láti filẹ̀ lágbára Ọlọ́run ní agbára Èdùmàrè ní Monday àmà nípa rẹ̀. Kí ni nǹkan tẹ́ wá lè sọ fún gbogbo àwọn tí ó ń dúró fún
irú àwọn ọmọlẹ́yìn ẹ̀ tí wọ́n ti ẹlòmíì fẹ́ wá sí ilé ẹjọ́ níjọ́ náà, kí ni ìmọ̀ràn tẹ́ ní tẹ́ fẹ́ sọ fún wọn? Ohun tẹ́mi fẹ́ sọ fún wọn ni pé ní Thursday yẹn ta fi lọ ní court, àwọn Yorùbá Nàìjíríà àti Benin wọ́n pọ̀ gan-an táwọn kóòtù yẹn. Mo sì á ń ṣàlàyé fún wọn pé bá ṣe ń ṣe yẹn ò dáa, bí wọ́n ṣe ń lọ tábọ̀ tí wọ́n pọ̀ tí wọ́n ń wálé ẹjọ́ yẹn kò dáa. Kó ní kálukú gbélé ẹ̀, kó ní kálukú ṣe sùúrù kó gbélé ẹ̀, kó fi àwa tí a nígbìyànjú la mọ iṣẹ́ wa ṣe ká fi wálẹ̀ ká ṣiṣẹ́ wa ní ìrọ̀rùn, ká má dí wa lọ́wọ́. Torí nígbà tí wọ́n bá ti ń sọ pé ẹni tí à ń gbèjà ẹ̀ ń gbìyànjú láti pe ogun wá sílùú, táwọn náà tó wá ń ṣe bẹ́ẹ̀ tíyàn tó wá ń pọ̀ ní kóòtù, kò tún dáa, kò jẹ́ nǹkan tí yóò help Sunday Igboho láti yọ ọ̀rọ̀ ẹ̀ kó nu ilé kóòtù. Donc kó ní kálukú gbélé ẹ̀, kó máa fi àdúrà fi tì wá lẹ́yìn kí Ọlọ́run kó fún wa ṣe. Ẹ ṣeun. Àwọn èèyàn bẹ̀rẹ̀ pé olóyè Sunday Adéníyì fẹ́ sá lọ lágbà tí wọ́n dá wàhálà lẹ̀. Ṣé lóòótọ́ wọ́n fẹ́ sá lọ ni àbí wọ́n kàn fẹ́ lọ, wọ́n ní wọ́n fẹ́ sá lọ Àlùmáyìn ni? Ṣé lóòótọ́ ni wọ́n fẹ́ sá lọ sí Germany? Àkọ́kọ́ ohun tí ó sọ ni pé tí ẹ bá wà ní ìlú yín táyò bá gbà yín, kàbí ń pé ẹ̀hún bà yín pé láti ń gbé ká pa yín, tẹ bá rí bìkan ẹ̀ sá lọ. Ta ló lè bá sọ ọ̀rọ̀ yẹn pé wọ́n gbìyànjú láti pa ẹ́, orí kú sójú báyìí, àwọn àbúrò ẹ kú, kíní dráìvà ẹ wọ́n pa, a rí fọ́tò, a rí fídíò tí ẹ̀jẹ̀ dànù. Ta ló rí kú tí ò sá? Tó bá sá ó yẹ kó àgbò tó fẹ̀yìn lọ ni, ó yẹ kó lọ mágbára wá. Òun ló fi gbọ̀nà yìí fi wá Benin láti wá lọ Germany tó ń lọ ìlú títí máa ń lọ tẹ́lẹ̀ rí, bí ibẹ̀ ni ìyàwó ẹ̀ wà, àwọn ọmọ ẹ̀ ibẹ̀ náà wà. Ó wà correct pé kó padà sí Germany kó fi lọ ṣe àwọn activity ẹ̀. Ẹ ṣeun gan, inú wa dùn púpọ̀ kó tó di pé a kàdé lẹ̀. Ẹ tún jẹ́ kó ẹ bá fi dáhùn ìlójú pé olóyè Sunday sì tún wà ní àhámọ́ ọlọ́pàá, yóò sì lọ kóòtù. Torí títí dìsìn àṣà àwọn kan tí wọ́n ń pè láàárọ̀ ìdìsìn, èèyàn tó ti pè mí ti lé ní ogún pé ó ti lọ, àwọn ti rí ní bọ́dà, àwọn ti rí ní frontier. Ẹ jẹ́ káwọn èèyàn mọ̀. Níbi táwa yìí Kútọ̀nù la wà, ilé iṣẹ́ mi lẹ wà bí, police station 1 kilometre ló wà sí ilé iṣẹ́ mi. Ó kù mbẹ̀ Sunday Igboho, ó kù ní ọwọ́ police station ní Kútọ̀nù, kò tí kò ní Benin. Tí a bá tó ní ọ̀rọ̀ mi BBC Yorùbá ó tó máa kàn sí yín. Tó a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ojúlé-iṣẹ́ BBC Yorùbá, gẹ́gẹ́ bí gbogbo yín náà ṣe mọ̀ tí ẹ láǹfààní láti wò wá látàárọ̀. Ìlú Kútọ̀nù lórílẹ̀-èdè Benin Olawa, níbi tí a ti wà níwájú amòfin tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n olùkọ́ni nílé ẹ̀kọ́ gíga yunifásitì, amòfin Ibrahim David Salami, tí wọ́n jẹ́ ìkan nínú àwọn agbẹjọ́rò márùn-ún tó ń gbẹnusọ fún olóyè Sunday Adéníyì Adéyẹmọ tí gbogbo ayé mọ̀ sí Ìgbòho Ṣà. Wọ́n fi dá wa lójú wípé lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n sì ń bẹ ní àhámọ́ àwọn ọlọ́pàá, èyí tó túmọ̀ sí pé wọ́n lọ ilé ẹjọ́ lọ́jọ́ Ajé tó ń bọ̀. Wọ́n ní ìpele mẹ́ta ni ẹjọ́ ọ̀hún gbà wọ́n. Ìpele àkọ́kọ́ ó ní kí ẹni tó fi ẹ̀sùn kàn wọ́n kó sọ tí ó fẹ̀sùn kàn wọ́n fún. Ìpele kejì ó ní kí adájọ́ olùwádìí kó ṣèwádìí pé ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ṣé lóòótọ́ ni ṣé irọ́ ni. Ìpele kejì ló. Ìpele lẹ́ẹ̀kẹta ní kí adájọ́ dá pé ẹ̀sùn tẹ́ fi kàn wọ́n lẹ́yìn ìwádìí a rí pé kò fẹsẹ̀ múlẹ̀ kó máa lọ lé. Inú ìpele mẹ́ta wọ́n ti yanjú ìpele àkọ́kọ́. Ìpele kejì náà ni méjì tó kù ni wọ́n mẹ́nubà ní ọjọ́ Ajé, eléyìí tí wọ́n nígbàgbọ́ pé yóò yanjú níjọ́ náà. Wọ́n sì rọ gbogbo ẹ̀yin ènìyàn pé àdúrà ní kẹ́ máa fi ran olóyè Sunday Adéníyì Adéyẹmọ tí gbogbo ayé mọ̀ sí Ìgbòho Ṣà lọ́wọ́. Bákan náà ni wọ́n jẹ́ kó yé wa wípé iléeṣẹ́ wọn tí BBC Yorùbá wà lọ́wọ́lọ́wọ́ yìí kò ju kìlómítà kan sí àgọ́ ọlọ́pàá tí olóyè Sunday Adéníyì Adéyẹmọ wà. Ẹ̀yìn iléeṣẹ́ wọn ni ó wà. Pẹ̀lú òkú Ọlọ́run bá bí ó bá sì jẹ́ ikọ̀ iléeṣẹ́ BBC Yorùbá á tún máa fi tó yín létí. Torí yín ni BBC Yorùbá fi balẹ̀ sílùú Kútọ̀nù nílẹ̀ Benin olómìnira. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín, ẹ ṣeun gan.